Ademeto, Asiwaju gidi ni ọ́, ò ní dèrò ẹ̀yìn. Gbogbo etí tó ń gbọ́ mi lásàálẹ̀ tòní o, ìsọkùnrin ìṣòbìnrin tó ń gbọ́ mi léde ilẹ̀ yìí, gbogbo ní ìlú pípé ẹkú kó lè dà tàjọ ń bá káàkiri. Ọjọ́ ìdàárọ̀ kò ní burú fún yín o, bẹ́ẹ̀ ni ò ní bàjẹ́ fún yín láṣẹ ìgbìmọ̀ rẹ̀. Àtàgbà àtọmọdé tó ń bẹ lóde ilẹ̀ yìí, gbogbo yín mo kí pé ẹkú àtàárọ̀ ẹkú kó lè dà kò ní bàjẹ́ o, bẹ́ẹ̀ ni ò ní burú fún wa bí mo ṣe máa sọ ní gbogbo ọjọ́ mẹ́jọ. Àmì ọ̀dẹ yín mo fi kalẹ̀ sí lọ́jọ́ ti tòní o, ìkàlẹ̀ owó, ìkàlẹ̀ ọmọ, ìkàlẹ̀ àlàáfíà lórí ètò Ìdandan láyé lórí ìkànnì yóò jẹ́ BTV Yorùbá. Níbẹ̀ la fi kalẹ̀ sí lálẹ́ ọjọ́ tèmi gẹ́gẹ́ bí ẹ̀sẹ̀ máa ń gbádùn wa bíi pé òyìnbó ó ń gbádùn tíì káwa náà sì ń gbádùn ẹ̀kọ́ gbóná. Gbogbo wa pé ẹ̀sọ̀ fẹ́ni tó wà nídìí ẹni kí wọ́n wá nǹkan fìdílé torí pé àṣálẹ̀ tèmi yóò yàtọ̀ yóò dùn yóò ní gbọ́ngbọ́n mú gẹ́gẹ́ bá a ṣe mọ́ bá bọ̀. Orúkọ mi ò yí padà, màmá sọ fún yín pé Asiwaju ìwé Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ bàbá ìjẹ̀rọ Ògbómọ̀ṣọ́, ọmọ òṣèlú ilé ògbàlọ̀, ọmọ lásà ògbómi tútù rẹ̀, ẹ̀là òjé ọmọ olè kẹ́bí àrídìí òde ológun ọ̀kàkà mójó bùnú nìkan. Orí ọ̀tá mi lè torí eku, orí ọ̀tá mi lè torí ẹja, orí ọ̀tá mi.
lórí ìkànnì OJBTV Yorùbá níbi tá a ti ń tẹ́ pẹpẹ ètò Ìdandan ayé ètò kan ètò kan tá a fi ń ṣàtúpalẹ̀ àwọn ọ̀wà àkọ́kọ́ tí à ń gbé sí gbangba. Màmá sọ fún yín pé wọ́n ṣe òun lòògùn mọ́mọ́ ohun tó bá ti ṣe ní kọ̀kọ̀ wọ́n retí pé yóò padà wá sí gbangba ni wọ́n ṣe láì lòògùn mọ́mọ́. Bá a ṣe mọ́ ṣe náà ní lásàálẹ̀ ti tòní á jẹ́ kẹ́ ẹ gbọ́ nípa abala etí inú. Ṣé etí inú báyìí òun lè jò ń lò? Abala etí inú á mọ̀ tẹ́ pẹpẹ ọ̀rọ̀ àmọ̀ràn lórí abala etí inú. Tá a bá wá kú òun bẹ́ẹ̀ á wàá fẹ́ kankan lu agbami èpò nísàn-án. Níbo là ń lọ lásàálẹ̀ ti tòní? Níbo la fẹ́ bá yàrá ètò dá? À lọ jìnnà rárá o. À ń lọ sí abẹ́ ìjọba àbílẹ̀ ìdàgbàsókè àgbàdo òkè odò LCDA. Ibẹ̀ la wà lásàálẹ̀ tòní. A fẹsẹ̀ kan dé abúlé télọ̀ bẹ́ẹ̀ ládàádúgbò kan tí wọ́n ń pè ní Church Street. Kí ni tó ṣẹlẹ̀ ń bẹ̀? Níbo la fẹ́ bàjá? Kí ni kókó ń tá a fẹ́ mú yọ gan-an lórí ètò lásàálẹ̀ tòní? Wọ́n ní bí oko ò bá kúkú jìnnà ìlà kì í kó. Mò ń bọ̀, mi ò tí ì dé. Orí ọ̀tá mi lè gorí eku, orí ọ̀tá mi lè gorí ẹja, orí ọ̀tá mi lè gorí ẹyẹ, orí ọ̀rẹ́ mi lè gorí ọ̀tá mi. Àjọ nínú iná ò lérè, àjọ níbodè ọ̀run ò ráúráú. Wáyé kùkù wáyé, wáyé kùkù wáyé, ẹ̀jẹ̀ lómi àwa yéyé, ẹ̀jẹ̀ lómi àwò yéyé, ẹ̀jẹ̀ lómi àwa yéyé, ẹ̀jẹ̀ lómi àwò yéyé. Màgẹ̀dẹ̀ yóò àjò rẹ̀ gẹ̀dẹ̀. Kí ni nǹkan tí a fi síra wa létí inú lábala etí inú lásàálẹ̀ ti tòní? Oní tí a pè ní ìbínú. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìbínú kò mọ̀ pé olówó òun ò kúkú lẹ́sẹ̀ ńlẹ̀, àbí? Ìbínú ìbínú kí ni tá a lè fi ṣe àpẹẹrẹ ìbínú? Ìbínú ni nǹkan tá a lè pè ní àìsàn tàbí ká kúkú sọ pé àrùn kan tó burúkú jáà òun ìbínú jẹ́. Ọ̀pọ̀ ọgbà ẹni tí bínú gan kì í mọ̀ pé àrùn tó lágbára ló wà lágọ̀ọ́ ara òun. Ìbínú àìsàn ńlá tàbí ká pè ní àrùn tó lè gbẹ̀mí ẹni lójijì. Ohun tí a tó lè ṣàkàwé nípa ìbínú.
wípé àìsàn tàbí àrùn tó burú jà olùbínú jẹ́, kódà kò dáa rárá débi pé a mọ̀ sọ pé nǹkan ò sunwọ̀n. Ṣé Yorùbá ní ohun tí ò bá ti dáa kò kúkú dáa náà ni. Ìbínú ó sì yára bàyàn ju nǹkan míì lọ. Ìbínú kì í ṣe nǹkan tó dáa. Ìbínú àìsàn ńlá. Ìbínú a máa padà tìyàn lọ síbi tó ń tàn ò lérò, a máa tìní sí ibi tí a fẹ́, kódà ó lè tìní dẹ́nu ikú. Ibi tí ìbínú ló jẹ́ nǹkan tó burú dé. Ṣé ìbínú kì í kúkú kù nǹkan ṣe bí kì í bá ṣe pé yóò kúkú ba nǹkan jẹ́ pátápátá tí ò ní lójútùú? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan téèyàn ti ṣe fógójì ọdún fún 30 ọdún láàrin ìṣẹ́jú kan sí méjì ká dìjú ká yá. Oníbínú ọ̀nà sọ gbogbo ẹ̀dẹ̀ kó o. Iṣẹ́ tó ní ìbínú torí ẹ̀ bí ò bá mọ́ ní gbogbo ẹ̀dá tó bá ń bínú pátá ó mọ̀ wulẹ̀ gbìyànjú àti ṣiṣẹ́ o, torí pé ohun tó bá ṣe fógún ọdún, 30 oṣù, ìṣẹ́jú kan báyìí ló ń bínú yóò kú gba gbogbo ìjẹ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn nìbínú ti gbé tó gbá ìwọ̀n nípa àìfura. Ìbínú àìsàn tó ní ìgbà tí ò ní láti sí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó, ọ̀pọ̀lọpọ̀ ìdílé, ọ̀pọ̀lọpọ̀ láyà òun ló jẹ́ pé ìbínú ó ti tú wọn ká. Ìbínú ti bà nǹkan jẹ́ mọ́ wọn lára o. Ṣé ìbínú kì í ṣe ìmọ̀ rẹ̀? Ọ̀pọ̀ obìnrin ló ti tàṣàrí àbí tó ti padà ìdílé lọ sí. Ọ̀pọ̀ ọkùnrin ẹ̀yìn náà ló ti ìbínú ló ti fi tó ìgbé alẹ́ ló ti gbé tó lóńgbò jẹ. Ṣé ìbínú kò mọ̀ kó lówó òun òkùnkùn lẹ́sẹ̀ lẹ̀? Àbí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ìjọba ló ti fìbínú ló ti fi bà nǹkan jẹ́, ló ti fìbínú bá rẹ̀ níbi tí ò tọ́ títí ìbá ṣe ń sọ̀rọ̀. Ìbínú ò dá o. Ìbínú kì í tún nǹkan sí. Òun bà nǹkan jẹ́. Bó bá wá jẹ́ nìkan tí sábà máa ń bínú sáá, ọkùnrin ní ọ̀nà tàbí ojóbìnrin, gbìyànjú o kó o lọ ṣàtúnṣe. Gbìyànjú àti wá àtúnṣe sí ìbínú torí pé kókó pa ìbínú máa ń sábà rán yàn lọ. Àwọn nǹkan kan mẹ́ta wá wà ní ìtọ́jẹ́ pé ohun tó yẹ kí a mọ̀ kíyèsí, èyí tó yẹ ká ní, èyí tó yẹ ká ṣọ́ra fún. Àwọn nǹkan mẹ́ta ọ̀hún á padà yànnà ní ẹ̀. Ṣé ìbínú là ń sọ lọ́wọ́? Nǹkan mẹ́ta kan náà wà ní ìtọ́jẹ́ pé tá a bá jọ kíyèsí tàbí tá a bá jọ ṣàmúlò ẹ̀ yóò gbé wa dé èbúté. Kí ni nǹkan mẹ́ta àkọ́kọ́? Léyìí tí
àwọn nǹkan mẹ́ta àkọ́kọ́ tí a gbọ́dọ̀ kọ́kọ́ ní nǹkan àkọ́kọ́ ni pé a gbọ́dọ̀ ní òtítọ́ Akanji kan lábẹ́ bó ti wù kó mọ ọmọ o gbọ́dọ̀ jẹ́ Ademeto tó ń sòótọ́ lábẹ́ gbogbo Asiwaju nǹkan gidi ni ọ́ kódà ò ní dèrò ẹ̀. ṣe bí Yorùbá ní òtítọ́ inú la fi bẹ́rù pàlẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì kò ní pé o gbọ́dọ̀ nígbàgbọ́ nínú ara rẹ tàbí ọmọnìkejì ẹ sáà nígbàgbọ́ pé ohun gbogbo tó lè dùn àrùn bá sí pẹ̀lú sùúrù gbogbo ẹ̀ yóò padà sí láṣìírí ẹlẹ́ẹ̀kẹta ni pé ìwà rere ṣé Yorùbá ní ìwà rere rẹ̀ sọ ọmọ ìlú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tá a bá ti ní ètò kù ọmọ sẹpẹrẹ o òkùnkùn sẹpẹrẹ ṣùgbọ́n àwọn nǹkan mẹ́ta míì náà wà lẹ́yìn tí a gbọ́dọ̀ gba ara wa gbà lọ́wọ́ ẹ̀ kí làwọn nǹkan mẹ́ta tá a gbọ́dọ̀ gba ara wa gbà òun ni ìgbéraga ṣé Yorùbá bọ̀ wọ́n ní ìgbéraga ló síwájú ìparun onígbéraga ò ní mọ̀wé jẹ́ o torí pé ìgbéra ẹni ga ìgbéra sánlẹ̀ bẹ́ẹ̀ ni a tó gbọ́dọ̀ sá fún ìyànjẹ lẹ́ẹ̀kínṣẹ́ lẹ́ẹ̀kejì a gbọ́dọ̀ sá fún ìyànjẹ a gbọ́dọ̀ máa yan ọmọlàkejì wa jẹ ó yẹ ká lè máa mọ̀ lọ́kàn ara wa pé gbogbo nǹkan láyè dọ́gba dọ́gba a gbọ́dọ̀ sá fún ìyànjẹ a sá fún ká máa yan ọmọlàkejì ara wa jẹ èyí tó ṣẹlẹ̀ ẹ̀kẹta bẹ́ẹ̀ ni pé a tó gbọ́dọ̀ sá fún gbèsè jíjẹ ẹ mọ̀ wò pé bóò ló ṣe papọ̀ bẹ́ẹ̀ ni àwọn kọ́kọ́rọ́ atọ́nà téèyàn fi ń lòdì sí ayé débi òkodoro débi ilẹ̀ ìlérí débi ògo fún àwọn nǹkan tá à ń kúrò lábàlẹ̀ tí ní lọ́jọ́ tòní o bó o bá jẹ gbèsè bó o jẹ gbèsè tí kò ní ọkàn rẹ ò balẹ̀ ó dára láti mọ ìsáfún gbèsè. àwọn nǹkan mẹ́ta míì náà tó wà lè tọ́jẹ́ pé lábẹ́ bó ti wù kó mọ a gbọ́dọ̀ ní ìkápá lórí ẹ̀ a gbọ́dọ̀ ní ìkápá lórí àwọn nǹkan mẹ́ta wọ̀nyí. kí ni nǹkan àkọ́kọ́ òun la hàn wa a gbọ́dọ̀ ní ìkápá lórí ahọ́n wa a kàn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ṣàkà àti ìtótọ́ àti ìtí òótọ́ a gbọ́dọ̀ máa sọ a gbọ́dọ̀ ṣàfihàn torí pé báwọn bó ṣe jẹ́ ẹran tó kéré tó nínú àgọ́ ara wa bẹ́ẹ̀ náà lè jẹ́ nǹkan tó burú o ọ̀pọ̀lọpọ̀ làwọn ti gbé dọ́gbẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ kò láàárín tó ti ìfàsẹ́yìn fún bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tá a ti ẹ̀mí oríire mú ló ti fa hàn nípa inú ẹ̀ ló ti fi sọ̀rọ̀ ẹ̀ lé lórí burúkú. nǹkan ìkẹta òun náà ni ìfẹ́ inú ẹni a gbọ́dọ̀ ní kápá ká lè ní kápá lórí ìfẹ́ inú onífẹ́ inú tinú mi ni yóò ṣe nítorí ò lè tẹ́gbẹ́ o bẹ́ẹ̀ ni òkodoro lẹ́yìn tí ó jìnnà ó ṣòro láti jùlọ òun bẹ́ẹ̀ a gbọ́dọ̀ sá fún ìfẹ́ inú èyí ò bá kí ṣèfẹ́ inú ara rẹ̀ ó pọ̀. mẹ́ta lẹ́yìn tí a gbọ́dọ̀ múlò èka
gbọ́dọ̀ jẹ bàbá lé lórí àti ìta gbọ́dọ̀ sáré pẹ̀lú nǹkan tá a gbọ́dọ̀ ní ìyapa lórí ẹ̀ ní mẹ́ta àgbéyẹ̀wò nígbà tó ti sọ. tó àwọn nǹkan mẹ́ta míì wà tó yẹ pé ó yẹ ká sára fún. àwọn nǹkan ni pé ìwà búburú, ìwà tí ò dáa. wọ́n ní ẹni tó burú mọ̀, ẹni tí ò sọ fún un ló ń wá. ẹ jẹ́ á sá fún ìwà búburú, ẹ jẹ́ ká sá fún ìwà búburú. bẹ́ẹ̀ ni pé ẹ jẹ́ á tún sá fún àǹbá ọmọlàkejì ẹni jẹ́. à ń sọ̀rọ̀ ọmọnìkejì lẹ́yìn léyìí tí ó ṣẹlẹ̀ látara hàn wá náà káyé fi ẹnu níta lè dá. ẹyẹ ìbàjẹ́ torí pé ẹ̀yìn kápá lórí ẹ̀yìn kọ́ lè ṣẹ̀dá ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ni ètò ṣẹlẹ̀kẹta ń bẹ̀ ní nǹkan tó yẹ ká yẹra fún òǹdòwú jíjẹ, ìlara ìtọ́. ọ̀pọ̀ ló ti sọ ìwú owú, ló ti sọ lára jíṣẹ́. bó bá rọ́mọ nìkejì ẹ̀ yálà ó tọ̀ mú nǹkan rẹ̀ ṣe tàbó ra nǹkan kan, ìyìn tí ó fi wá káràmásìkí tí ó sì fi tiẹ̀ tọrọ ìbàjẹ́ lásán ni ó mọ̀ sí ẹ̀já sára fún un. àwọn nǹkan mẹ́ta tá a tún gbọ́dọ̀ ní òlélẹ̀. a gbọ́dọ̀ ní ìmọ̀ lábẹ́ bó ti lè dé. a gbọ́dọ̀ wá ìmọ̀ torí gbogbo nǹkan a bá fẹ́ ṣe téèyàn bá ti nímọ̀ ó dàbí èèyàn ìṣẹ̀lẹ̀. wọn ò ní lè mọ̀ ti ọ̀dọ̀ ìmọ̀ rẹ yóò lè jẹ ọ̀dọ̀ ìdíjà. ìmọ̀ ó ṣe pàtàkì sí ìta fẹ́ fi ìwé. ìmọ̀ làwọn òyìnbó tí wọ́n fi ṣe gbogbo nǹkan mèremère tí wọ́n ń gbé ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. lára àmọ́ wọn lápapọ̀ tí wọ́n fi sọ̀kọ̀ ìlú ọ̀nà ayọ́kẹ́lẹ́, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àtàwọn nǹkan mèremère. ìmọ̀ ṣe pàtàkì. ó ti wù kó mọ ẹ̀wọ́ mímọ̀ ẹ̀wọ́ àkáàkiri wọn. nǹkan yòókù ìṣẹ̀lẹ̀ ẹ̀kejì ò ní pé ìwà ṣe pàtàkì. ìwà lọ́ba àwúre. kéèyàn mọ òwe ọ̀sẹ̀ kó o gbọ́jà tó lé ní mílíọ̀nù kalẹ̀ tó o bá ti níwà asán bá ń sáyìn. kò sí nǹkan yòówù tá a fẹ́ fìwà wé. ìwà ẹni ìwà lọ́ba àwúre. torí Yorùbá ní ìwọ ọmọ, wọ́n ní sọ́bẹ̀sùn fakó rọrí. ìwọ ọmọ báyìí ní mọ́mọ́ sòkùn òkè gbẹ́. bí àwọn bàbá wa ṣe máa sọ ọ́. àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹlẹ́ẹ̀kẹta ni ìfọkànsìn. a gbọ́dọ̀ ní ẹ̀mí pé kínní kò gbọ́dọ̀ ṣe láṣeyege. ohun tí Yorùbá ń pè ní ìfọkànsìn rèé. a gbọ́dọ̀ lẹ́mìí ìfọkànsìn dáadáa. nǹkan kan tún wà ní pé àwọn nǹkan mẹ́ta kan wà tó yẹ pé a gbọ́dọ̀ máa jẹ́ kán wà ní mímọ́ tónítóní ní gbogbo ìgbà. kí ni nǹkan? àkọ́kọ́ ni àgọ́ ara wa. a gbọ́dọ̀ máa wà ní ìmọ̀ tónítóní. a gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ onímọ̀tótó. yálà àyíká wa, àgọ́ ara wa. ẹ̀ẹ̀kejì inú ẹ̀ òun náà la sọ. àbí Yorùbá mọ̀ ní bá a bá ṣe rìn láàkó ni. ẹ mọ̀ jẹ́ kí aṣọ wa kó máa mọ́. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kọ́kàn wa kó mọ́ pẹ̀lú. ilé ló ṣẹlẹ̀ ẹ̀kẹta. ẹni tọ́kàn rẹ̀ bá dọ̀tí
ìdààmú ayérayé ló ń bá yí láì tí ì mọ̀. Ẹ gbọ́dọ̀ máa jọ́kàn yín mọ́ sóhun gbogbo yálà àwọn àtàyà alábàágbé rẹ. Ẹ gbọ́dọ̀ ní ìfọkàntán kẹ́ ẹ nígbàgbọ́ nínú ara yín. Àwọn nǹkan mẹ́ta míì tó wá wà tó yẹ pé lóòrèkóòrè òun la gbọ́dọ̀ máa ṣe. Kí làwọn nǹkan? Láwọn nǹkan mẹ́ta tó yẹ pé ó yẹ ká máa rántí lóòrèkóòrè, ká máa rántí ní gbogbo ìgbà pé ó ṣe pàtàkì, ó ṣe kókó. Àkọ́kọ́ náà ni ikú. Ikú ń bọ̀ wá dópin ẹ̀dá. Bá a bá ṣe dáadáa á padà kú, bá a sì ṣe dáadáa á kú náà ni, torí pé kò sẹ́nìkan tí ń ju sáyé. Àwọn ará àjọ̀hún dà, àwọn àgbà àjọ sí dà, bàbá tó bí bàbá rẹ̀ dà, gbogbo wọn ló ti kú. Ikú ṣe pàtàkì tó yẹ ká máa rántí, torí bàbá ń rántí ikú, òmìnú á máa kọ ní ẹ̀rọ ayé abánidùndùn. Á lè mọ̀ ṣe dáadáa, torí pé lára tó lódùmarè fi jù wá lọ òun kú jẹ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé ẹjẹ́ á máa rántí oore tí ẹnìkan ṣe fún wa tàbọ́mọ̀làkejì wa. Tá a bá ti ń rántí oore, a ní lè mọ ṣèwà àbàjẹ́. Àbí o rántí pé lágbájá bó ṣe nílò oore lánàá, tàmẹ̀dù ó ṣe nílò oore ìjẹta. Tá a bá ti ń rántí, àníyá láìmoore síra wa débi Olódùmarè ọba tó ṣẹ̀dá gbogbo wa. Àwọn nǹkan kẹta tá a fi kásẹ̀ ńlẹ̀ òun náà ni pé ká máa rántí àmọ̀ràn, àwọn àmọ̀ràn àgbà. Bóyá ẹnìkan ló pè ọ́ sákìyèsí, ẹ̀já máa rántí pé àmọ̀ràn àgbà ó ṣe pàtàkì, torí ibi tágbàlagbà jókòó sí èyí tó ń rí kọ́mọdé kó gorí pẹ̀tẹ́ẹ̀sì alájà méjìlá kò lè rí. Àbí ìrírí ṣàgbọ́n gbogbo. Ẹ̀já máa rántí pé ìrírí òun làgbà. Tá a bá ti ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí, tá a ti mọ ètò yẹ ká sá fún, tá a mọ ètò yẹ ká múlò, tá a mọ ètò yẹ ká jẹ gàba lé lórí àti tí ò tọ́, ilé ayé ó dùn gbé fún wa o. Àbúrò yìí lè ṣẹlẹ̀ sí o ní sọ ọmọlàkejì ẹ̀ sùtá, bẹ́ẹ̀ lọmọlàkejì rẹ náà ò ní lè gbèrò aburú sí ọ. Abala etí inú òun láti yànnà náà fún yín o. Ẹ máa rántí pé etí inú tẹ́jọ́ ń lò òun ẹ jẹ́ kájọ fi kájí ọ̀rọ̀ nílẹ̀. Ó ń bọ̀ ní etí ìlú.
ibi tá à ń lọ ò jìnnà ibi tá a kúkú ń yà òun ló pọ̀ mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi pé ẹ kú ìkàlẹ̀ ìkàlẹ̀ owó ìkàlẹ̀ ọmọ ìkàlẹ̀ àlàáfíà lórí ètò Dandan láyé la wà lọ́jọ́ tèmi o mo sọ fún yín pé abẹ́ ìjọba dàgbàsókè àgbàdo òkè odò òun náà jókòó sí lálẹ́ tòní o àdúgbò kan wà ní abúlé télọ̀ ni wọ́n ń pè é ní tòsí abúlé ẹ̀gbá fún gbogbo ẹ̀yin tí ẹ ti mọ abúlé télọ̀ dáadáa tàbí ẹ̀yin tí ẹ tí ì mọ̀ tá a bá ń bọ̀ láti Òṣòdì ìyànà pájà a mọ̀ lọ a kọjá ilé epo a dàbúlé ẹ̀gbá tá a bá dábúlé ẹ̀gbá a fẹsẹ̀ kan dé U-turn tá a bá wá dé U-turn tán ibi tó kù tá a wàá ṣàdàgbé ètò sí òní ibùdókọ̀ abúlé télọ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ lábúlé télọ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ ní Church Street gan sàn ẹ gbádùn mi lọ́ba lálẹ́ yìí o màmá sọ fún yín pé káwa mú tiwa wá fún yín gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀kọ̀ lẹ́yìn tí wọ́n ti rò pé òní lè dé gbangba á sọ ń pa ẹ̀ fún yín tiwa ni pé ká sọ káyìn sì kẹ́kọ̀ọ́ kí a wá fìdájọ́ lẹ̀ sọ́dọ̀ Olódùmarè àti àwọn tó mọ̀ nípa òfin torí ẹ̀ láàfin ṣètò tòní ní ṣókíṣókí torí àkókò kò bá wa dọ́rẹ̀ẹ́. bó ṣe ń jẹ́ lásàálẹ̀ tèmi òun náà láàjọ fi yéra wa tá a bá wá sọ̀kalẹ̀ lábúlé télọ̀ tá a bá tọ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ tá a tọ̀ kẹ̀kẹ́kẹ̀sẹ̀ á dé àdúgbò kan tí wọ́n ń pè ní Church Street. Church Street tá a bá ti débẹ̀ fún gbogbo ẹni tó mọ̀ lò dáadáa ẹ rí i pé tá a bá tọ̀ désàlẹ̀ odò kan wà nítòsí ibẹ̀ kí ni tó ṣẹlẹ̀ ni pé ọ̀dọ́mọdébìnrin kan ó pe orúkọ ẹ̀ ní Rúkàyátù mo kàn án ní pé kí n tiẹ̀ sinmi lórí lẹ́yìn iṣẹ́ òòjọ́ bá gbọ́ taago mi dún kí ló ṣẹlẹ̀ ta ló ń pè ó ní Rúkà lórúkọ òun kí ni tó ṣẹlẹ̀ ta ló fẹ́ bá sọ̀rọ̀ wọ́n ní olóòtú Ìdandan láyé òun mo fẹ́ bá sọ̀rọ̀ kí ni tó ṣẹlẹ̀ báyìí kàṣá báyìí káwòdì máa ní ọ̀dà ọ̀rọ̀ yìí kìí ṣe nǹkan tí
a mọ̀ sọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yọjú sí wa kí n mọ̀ gbàdọ̀ wọn ná ọmọdé yìí wá o kí n ló ṣẹlẹ̀ ló ń bọ̀. Ilé torí ẹja, torí ọ̀tá mi, ilé torí ẹyẹ, torí ọ̀rẹ́ mi, ilé torí ọ̀tá mi, àjò nínú iná ò kéré, àjò níbodè ọ̀run ò ráúráú, wáyé wáyé. Ọmọdébìnrin bá kó òun ló bá rò ó sọ̀rìn àjò ìgbésí ayé ẹ̀ kí wọ́n á ní tó ṣẹlẹ̀ gan-an ó ní ọkọ ẹ̀gbọ́n òun fóun gbọ́dọ̀ ẹ̀ onítàn babaláwo ló ń ṣe ṣùgbọ́n nǹkan kan ni pé gbogbo ojoojúmọ́ báyìí lẹ́yìn tí ẹ̀gbọ́n òun ò bá sílé tó jẹ́ ìyàwó ni ó fi tipátipá láti máa bóun lásìkò ọmọ ọdún mélòó ni ọ́ ó ní òun ṣẹ̀ṣẹ̀ pé ọmọ ọdún mẹ́tàlélógún 23 years kí ló wá ṣẹlẹ̀ báwo ló ṣe jẹ́ gan ọmọ ẹ̀ ní ìgbésí ayé òun ò tiẹ̀ wá lójútùú torí pé kí òun tó sá kúrò ìlú àwọn òun ẹni tó jẹ́ ọkọ màmá òun ló ti kọ́kọ́ fipá bá òun lò pọ̀ nígbà tóun sì wà ní bí ọmọ ọdún mẹ́wàá ọmọ yìí ní ìrírí tóun ní òtí ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ torí pé òun ò lẹ́ni tó fẹ́ gbé oníjà òun ò mọ ibi tá a tẹsẹ̀ bọ̀ tó bá yẹ pé òun níkápá òun á ti sá lọ kí ni tó ṣẹlẹ̀ kí ni nǹkan tó dé tó mò ń bọ̀. Ẹ̀jẹ̀ lómi àwa yéyé, ẹ̀jẹ̀ lómi àgbo yéyé, ẹ̀jẹ̀ lómi àwa yéyé, ẹ̀jẹ̀ lómi àgbo yéyé. Màmẹ́jẹ yóò máa jó rẹ́gẹ́dẹ́, màmẹ́jẹ yóò máa fi kún wọn yéyé. ẹjẹ́ àṣejù nìkan báyìí torí àwọn àgbà ní ẹni tí ò bá parọ́ yóò sọ pé ẹlẹ́rìí òun ó wà lọ́rùn o ẹgbóhùn olúkàyà fìlàlẹ́ yìí tó bá ṣe é ṣe á gbọ́ tán tá a bá wá gbọ́ tán á ní ìgbésẹ̀ tá a bá gbé bẹ́ẹ̀ bá ṣe ń sọ fún wa kínní kan ni o ẹ mọ̀ bá wa share àwọn ètò wa kẹ́ ẹ mọ̀ bá wa subscribe sórí OJB TV Yorùbá lórí YouTube bẹ́ẹ̀ ni kẹ́ ẹ mọ̀ follow page wa lórí Facebook OJB TV Yorùbá bákan náà tó ẹ já lọ sókè náà ká lọ gbọ́ ohùn Rúkàyátì gẹ́gẹ́ bó ṣe bá mi sọ̀rọ̀ lọ́jọ́ náà. Orúkọ tèmi ni Rúkàyátì, mọ́mì mi ni Sakirat, dáàdì mi ni Saki. Mi ò ní dáàdì mi mọ̀ títí tí mo fi tó báyìí. Mo sọ fún àwọn ẹ̀kọ́ kan fi dáàdì mi hàn mí. Wọ́n kọ́ lọ fi pa àwọn ọ̀dá dáàdì mi mọ̀. Nípa fámìlì lọ pa àwọn ọ̀dá dáàdì mi mọ̀, mo sì gbà fọ́lọ́run. Ó pẹ́ díẹ̀ sẹ́yìn, mi nìkan lásìkò mi nìkan làkọ́ bí màmí. Ó pẹ́ díẹ̀ sẹ́yìn, ọkọ màmí travel. Ọkọ màmí ṣeré pè mí nìyẹn. Mo sáré Èkó. Mo sọ fún gbogbo àwọn fámìlì gbà mí gbọ́, wọ́n pọ̀ ni mò ń pa. Èmi náà fi wọ́n lè gbà mo sáré Èkó, mo sá lọ sí MS. Mo ṣe bí oṣù méjì sí bí oṣù mẹ́rin, mo padà wálé.
ẹlẹ́ẹ̀kẹta ni mo fẹ́ sáré èkó bí mo ṣe bọ́ sọ́wọ́ àǹtí mi ọkàn ọmọ bá tọkàn bá ti ṣe tọ́kàtí máa ti tó àrùn ọkàn ọmọ bá mi sùn àti mi lè ti gbọ́ sí i wọ́n lè kún bọ̀dẹ̀ sọ fún anybody pé má sọ fún anybody pé àwọn ọmọ àyà mi rè àwọn dẹ̀ máa pa mí wípé sì bí àwọn dáàdì mi wípé sì bá àwọn ti sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà wípé àwọn sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà pé tèmi lọ pé mi ní sọ fún anybody. wípé sì bá àwọn sọ fún anybody bàbá sọ fún mi pé mi ti bìlẹ̀ mi ti ṣàdéhùn pé mi ní sọ fún anybody bàtà wọn fẹ́ bẹ̀rẹ̀ kínní mo sọ fún ọkùnrin mi ní sọ fún anybody bàtà ìjọ ìṣojú ẹ̀tàn tí láti bá fẹ́ bá mi sùn tí ò bá ti wọlé wọ́n lè ní kí n máa wò mọ́ sí àwọn ìgbà yẹn mo máa ń pè mí lọ òkè ibi òkè lẹ́kì lálẹ́ máa lọ kò sẹ́ni tí ó sì gbọ́ ní street wa ń bí kí láti bá mi sáṣọ pé mi ti bà wọ́n jẹ́ pé mi ti para wọn síta àti mi náà ti travel lọ́wọ́lọ́wọ́ báyìí ìnùkọ́ náà mo wà nílé tó bá ti jáde báyìí mo máa ń sákòlé fún wọn ni. mo máa ń sákòlé fún wọn ni wọ́n lè sọ fún mi pé ìbémi sọ pé mi sọ fẹ́ anybody pé mi ti tó àṣírí àwọn sáà pé ipò tí máa fi gbọ́ ipe kinní kan páwọn máa ṣe kinní kan àwọn fámìlì ẹ̀ ti gbọ́ àwọn fámìlì ẹ̀ pé kinní sùúrù pé kí n má sọ fún anybody mọ́ pé àwọn máa gbé ìpèsè sí i lẹ́yìn dájú ọkùnrin mi ò lè bá mi sùn kọ́ àmì mú ọkùnrin mi ò lè bá mi sùn pé kó wọlé àfi dájú ṣùgbọ́n tó máa fẹ́ bá mi sùn náà àwọn náà rí ṣe kó wọlé dáadáa ṣùgbọ́n ní kí n máa wò mọ́ sí àwọn máa ti mọ̀ wọ́n fà ọmọ ara mi máa mú fún ṣùgbọ́n lẹ́yìn wọn tọ́kùn máa fẹ́ bá mi sùn ara mi ò ní mú fún kò dẹ̀ ní wọlé àwọn fámìlì ti gbọ́ ṣùgbọ́n àwọn fámìlì sọ̀rọ̀ kan wọ́n sọ̀rọ̀ kan pa ẹ̀ wọ́n sọ yẹn kan èmi náà dẹ̀ fún wọn lẹ̀ fọlọ́run pé bá ṣe wù mí bá ṣe wọ ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run lè ṣe sọ̀rọ̀ láì pé ọlọ́run ni màá wọ̀ mí báyìí kó sọ mí di kíní èmi náà pa síta pé báyìí wọ́n dẹ̀ àwọn yẹn sọ pé kí n fún wọn lẹ̀ pé kí n máa kì í ṣe kẹta mo sáré kí ṣe méjì mo sáré pé wọ́n tún bá mi padà tọ́kùn ọmọ ẹ̀kọ́ tó máa mọ̀ kankan nù kí làwọn sẹ́yìn tì mí ara ní tó wọ́n wá gbójú mi dé àwọn wá dáàdì kí n wá bí mi pé kó tó máa fi ń sá gan-an tí gbogbo àwọn tí dáàdì máa fi ń wá mi kí bí mo ṣe pé mo sọ fún dáàdì nìyẹn pé báyìí ọmọ wa ni ṣé ẹgbẹ́ báyìí jẹ́ máa ṣe bẹ́ẹ̀ àti mi tún travel wọ́n tún wá bá mi nulẹ̀ wọ́n ní kí n ká lọ wọ́n tún tẹ̀lé wọn wọ́n tún lè máa wò mọ́ sí àwọn mi sọ yẹn kan wọ́n tó bá tún mi ní sọ mo tún lè lọ gbé fún gbogbo àwọn ọ̀rẹ́ mi pé àwọn ṣe kíní kan ṣe mo lè sọ fún wọn pé mi sọ fún anybody lẹ́yìn wọn wọ́n tún fún mi ní wọ́n gáàdì àbúrò wọn wọ́n tún kó náà bàbá mi sùn wọ́n tó káyọ̀kún sáà ti gbowó wọ́n ti gbowó lórí mi wọ́n ti gbowó orí mi tán lọ́wọ́ ẹ̀ mo ti wọ 23 inú ọtí mi ní odò àti mi ní ìpè wọn ni mò ń pa tẹkúnjọ alẹ́jọ́ tó ń mi wálé wọ́n ní wọn padà ní fárígá pé àwọn ń pa àwọn ọmọ kìnnìkan kó tí mo táwọn òṣì tí mo pa mọ́ ọ nípa ọmọ ìyá mi wà nílẹ̀ ní má lè fi búra sí níta gbangba wọ́n pè síta pé mi sá sí àwòbó ṣe kìnnìkan kò pẹ́ jọ́ kejì síjọ́ kẹta àti ìbá mi lò òkè àti máa bẹ̀ mí pé àwọn afọlájọ bí mi pé kí n jẹ́ ọ́ mo lè jẹ́ fún wọn pé jọ́ tó wọ́n àìlájọ́ tó wọ́n sílẹ̀ báyìí dáàdì máa ṣe fún mi àti máa pè kí wọ́n sọ fún anybody kò pẹ́ síjọ́ kejì dáàdì máa bọ̀ mí dáàdì máa ń kúnlẹ̀ fún mi pé kì í ṣe tó má bínú pé àìsè ìbémi sọ pé ìgbà táwọn fẹ́ ìbémi sọ pé mi sọ fún anybody pé kì í jọ kí n má bínú wọ́n yà pé àwọn ìṣe wẹ́ẹ̀mù àwọn fámìlì sọ pé kì í má ṣe àwọn fámìlì kan ti gbọ́ sí bọ́ọ̀ àwọn fámìlì ṣe yẹn kan sí inú èmi náà fi wọ́n lè fọlọ́run. ìgbà tí wọ́n sọ sílé gan ìgbà tí ìtàn bá sílé gan mo lè máa sí lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi bá ti dalẹ́ báyìí tẹ́ bá ti fẹ́ sùn báyìí mo máa ń sílẹ̀kùn yàrá wa pa ni. lọ́wọ́ kan tèmi ni pé mo bá ti rí mo fẹ́ sá kú mi lọ́dọ̀ wọn mo sì fẹ́ sá kódà mi sì fẹ́ lọ́dọ̀ máa yẹn mi gùn mọ́. wọ́n sọ pé àwọn ti kọ̀ mí lọ́mọ mo náà dẹ̀ ti kọ̀ wọ́n níyà ẹni tí ò ní aṣọ ní bàbá ní sáà sílé ayé lọ́dọ̀ wọn pé tí mo bá gbìyànjú kan sílé ayé mi ìlẹ̀ mọ́ fámìlì wọn kan pé tí mo bá ti níṣẹ́ lọ́wọ́ ní kí wọ́n pè mí níṣẹ́ lọ́wọ́ nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ náà ló jẹ́ sákùn ilé ìyá iṣẹ́ ládùúsá ni mò ń kọ́. wọn ò fi sẹ́nu iṣẹ́ o wọ́n bá wọn kiri láàárọ̀ lọ́sàn-án bàtà àti lọ́jà ní ìsọ̀rọ̀ tó ní àwọn bàtà àlọ́jà gan yẹn sọ fún mi pé èmi wọ́n ti ń lè fún pé bàtà lọ́jà ò ní í sí pé mò ń jókòó ìpinnu mi dùn pé tọ́pẹ́ má lọ́jà ni bàtà lọ́jà máa ti kí ń wòye máa ti kiri lọ báyìí wọ́n máa wọlé ìbàdàn bíi 8 sí 9.
tí n bá ti rí ni mò ń wá bí mo fẹ́ máa gbé tí mo fẹ́ máa bá wọn ṣiṣẹ́ ọmọdọ̀ wọ́n á dẹ̀ ti rí màá sá kó lọ́mọ sẹ́ni fẹ́ ní bọ̀ ẹ̀gán ní màá fi sá nítorí àti ní mẹ́ra tó pẹ́ tó bá tún rí mi tó bá fi lè gbọ́ gbórí tó ṣẹlẹ̀ tó bá tún rí mi wọ́n tó máa gbé gbèsè lórí kinní kan ó yẹ kí ti lọ́lé pẹ́ mi lọ́lé àwọn yẹn sọ pé kí má ti lọ́lé pé ìgbésẹ̀ tó máa fi bà tèmi jẹ́ ni wọ́n gbé káà ni wọ́n wá káàkiri pé kí má ti tẹ ọ̀dọ̀ wa. dájú tá à ń sọ nípa èyí iṣẹ́ wo lọ sí. babaláwo. ibo nọ́mbà. ní wọn lẹ́yìn mẹ́rin. nọ́mbà kẹ́mi àdúgbò. nọ́mbà 36. ní 36. street nǹkan. ṣùgbọ́n ilé wọn ní ibi ilé wa ní. church street ní ilé ìbàdàn. ibi kìíní ibi ewé yẹn. àmì àwọn èèyàn tó fẹ́ràn mi lọ́wọ́ sọ pé àwọn gbà mí sọ́dọ̀ wọ́n sọ fún ọkùnrin mi ò fẹ́ wàhálà tó pé lóòótọ́ wọ́n ní dáàdì mi babaláwo ni wọ́n ń ṣe mi ì dẹ̀ dáàmú mi mọ tuntun mi náà sọ fún ọkùnrin mi fẹ́ rí dáàdì mi wọ́n dẹ̀ fi dáàdì mi wọ̀n mí wọ́n kàn sọ pé sakin dáàdì mi ń gbé wọ́n lè ṣe ikọ̀ ẹ̀ fún mi wọ́n ní ìṣègbà wọn sọ pé ikọ̀ dáàdì mi gan sọ fún pé àti mi gan ló sọ fún mi pé dáàdì mi báyìí ni ikọ̀ dáàdì mi àti màmí kì í sọ fi dáàdì mi wọ̀n sí tí mo fi dàgbà báyìí. ní ìsinmi láti ọdún kìíní lẹ́ka ó ní èsì wà ní sàkíà. ìsẹ́yìn ni mọ́mí wa ìsẹ́yìn. Akanji ikọ̀ ọmọ Ademeto Asiwaju gidi ni ọ́ ò ní dèrò ẹ̀yìn. òun kàyáàtì òun lẹ́gbọ́ yìí ẹ̀gbọ́n bọ́mọ òun ṣe wí ẹ̀gbọ́n bó ṣe dá sáká lẹ́nu ó ní ọkọ màmá òun ló kọ́kọ́ fìranù sẹ́ lọ́wọ́ lóòrọ̀ ọjọ́ ọkọ yẹ ló kọ́kọ́ fi ipá láti bá lò pọ̀ lẹ́yìn eléyìí ó tún ṣe kí ni ó tún kàgbákò míì lọ́dọ̀ ọkọ ẹ̀gbọ́n ẹ̀ nílùú Èkó ibi tó tún sọ dé ó ní ọkùnrin tó jẹ́ ọkọ ẹ̀gbọ́n òun yìí ó tún fipá ṣe kí ni ó fipá mú òun fún àbúrò rẹ̀ láti lè bá láṣepọ̀ ṣẹ̀ǹgbọ́n tóun bá gbìyànjú àti sá èrò tí ò dáa òun ni wọ́n gbà sóun bíi kóun kú bíi kóun ya wèrè ẹ̀mọ́ wa gbọ́ níbo la fẹ́ bálé ayé ìjà níbo la fẹ́ bálé ayé ìjà àbí kí ni ọkùnrin yìí fẹ́ gbà ṣùgbọ́n nǹkan kan tí ọ̀rọ̀ tó jẹ́ kó dórí afẹ́fẹ́ lónìí ò ní pé wọ́n ní babaláwo ní ọkọ ẹ̀gbọ́n òun yìí ọ̀rọ̀ rẹ̀ tó ẹ̀yin olólùfẹ́ wa mo sọ ṣáájú fún yín pé tiwa ni ká mú wá fún yín tiyín náà ni pé kẹ́ ẹ gbọ́ ẹ fi èrò ọkàn yín ẹ fi ṣọwọ́ sí wa kó tó dọjọ́ mẹ́jọ ká tún gbé ìgbésẹ̀ míì àbí ká mú nǹkan míì wá fún yín ń bọ̀.
fún yín pé ẹ máa bá wa kọ́mẹ̀ǹtì kẹ́ ẹ sì máa bá wa share àwọn prógrámù wa yìí. Bẹ́ẹ̀ ni ẹ máa fọ́lò péjì wa àti kẹ́ ẹ subscribe sórí tẹlifíṣàn channel wa lórí YouTube tá a pè ní OJBTV Yorùbá. Kùsẹ́ ló mọ òníṣẹ́ yá ègbìyànjú ẹ̀rọ bá wa ṣe. Orí ọ̀tá mi lè torí ẹja, orí ọ̀tá mi lè torí ẹyẹ, orí ọ̀rẹ́ mi lè torí ọ̀tá mi. Àjò nínú iná ò kéré, àjò níbodè ọ̀run kò. Tó kò jẹ́ bó ṣe lóun ó jẹ́ lórí ètò lálẹ́ ti tòní o. Ìdàndán láyé á fi rọ̀ sí ẹ̀gbẹ́ kan lọ́jọ́ ti tòní táàtún padà tún mú bó bá dìjọ́ mẹ́jọ. Olódùmarè tó pa wá mọ́ lẹ́yìn yóò tún túbọ̀ pa wá mọ́ títí dọjọ́ mẹ́jọ. Àní lùgbàdì ayé, àní kó sọ́wọ́ ayé o. Ìjì ayé òkú ní jà wá tọmọtọmọ láṣẹ ìgbìmọ̀. Tó orúkọ mi ò yí padà, Asiwaju yín rèé, Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ bàbá ń jẹ̀rú Ògbómọ̀ṣọ́. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ olóòtú mi àtàwọn yòókù tó kún mi lọ́wọ́ ṣiṣẹ́ lálẹ́ yìí. Títí ọjọ́ mẹ́jọ káàtó máa pàdé. Oòduà ó gbè yín o, yóò gbèràn mi láṣẹ ìgbìmọ̀. Akanji ìkọ́ ọmọ Ademeto, Asiwaju gidi ni ọ́, ò ní dèrò ẹ̀yìn.